ما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. أبا أمي يا لابو يا أبا ẹ̀dàkùn ẹ̀bá mi òwe lẹ́yìn tí mo bá alákùn kẹ́ni kankan máa mọ́ kankan wá máa tàfà ẹ̀sẹ̀un ó ṣeun ẹ̀bá ń wí bí sọ́dá ẹ̀tì wọ́n sáàkàájì ẹni ọlọ́run bá ń bẹ̀ lára rẹ̀ kó bá ń pariwo ọlọ́run. àbá jẹ́jẹ́ níjọ́ tí kẹta níjọ́ tó kú wọn ò sín síbì kankan ọ̀dọ̀ àwọn àfáà ni wọ́n sín sí. kẹta kẹrò níjọ́ tó kú wọn ò sín síbì kankan ọ̀dọ̀ àwọn àfáà ni wọ́n sín kẹta sí. Gbogbo àfá tí ó bá ti mọ̀ kéta mọ̀ pẹ̀gàn àfẹ́ ẹgbẹ́ rẹ̀ ìlọ̀bí gíga láyé ni. Mo gbọ́ mẹ́sẹ́jì kan lálẹ́ àná. Àwọn àfá kan wọ́n kọ̀ wọ́n wá ṣe conference call. Mùmìnì máa jowú ni mùmìnì kì í pẹ́gàn. Àwọn àfá tí mo wí ó kọ̀ wọ́n ti wà lọ́wọ́ mi, àwọn tí mo sì dámọ́ ni. Nínú conversation wọn ìkan wá ń sọ pé afá alágbájá ní nà ọ̀rọ̀ àfọ́ọ̀tẹ́ yìí máa ṣúwà ń bẹ̀rẹ̀ rí fóònù mi ológo tí ń lò yí pọ̀ ó lọ́nà wo lágbègbà tó bó rẹ̀ tí ó fi wọ́ mi wọ́n mọ̀ ó lọ́nà àwọn lágbègbà tó já sí pé gbogbo àwọn tí ń fẹ́ràn rẹ̀ wọn ò ní fẹ́ràn rẹ̀ mọ́. ó lọ́nà àwọn lágbègbà ó ló ti ní kọ̀nẹ́kìtì púpọ̀ jù gbogbo àwọn olóríire tí wọ́n ń ṣàánú rẹ̀ bó láti ṣe táyé táàrin wọn fi dàrú. ó lọ́nà àwọn lágbègbà bí wọ́n ti ń lò káàkiri yìí àwọn òfẹ́ tó wọ́n lò mọ̀ àwọn oníròjọ́ yẹn ẹ dákun mo fẹ́ kẹ́ gbọ́n tí ń wí dáadáa ni ó ní bá mi rù jésì ti ṣe láyé tó dá gbogbo ẹ̀ tó dá gbogbo òlú láàmú náà nù ṣe bí kú padà pàǹpàkúpà náà ní lẹ́nu rẹ̀ ọ̀tẹ̀ bó làwọn ti paná gbòòrùn láìsògbò tèmi ìwọ̀n náà wọ́n fún olésì wípé àwọn mọ́nà táwọn lè gbé gbà àkọ́kọ́ mẹ́ ni wípé ṣẹ̀rí gbogbo àwọn olóore rẹ̀ tó mọ̀ káàkiri gbogbo ayé yẹn ẹjá àkọ́kọ́ kọ ẹ̀yìn ara wọn síra wọn ẹ̀dàkùta ní ṣe nǹkan ẹ̀dáhùn ta ní máa ṣe nǹkan ta ní fi ní hàn láyé ẹ̀dẹ̀ dá mi lóhùn ẹ̀dáhùn ta ní kó kìkì ẹni láyé ṣé oògùn kan lè kó kìkì yàn ní gbogbo oògùn tó bá lò tó kìkì rẹ̀ bá fi lo òkè yọ padà lólè náà ní ó wá jẹ́ ó dá mi lójú
dangajíá wípé àṣé ọ̀tá òbí ẹni ò ní fọmọ́lẹ̀. Àwọn tó bí wa ní ìyáláyá àgbákò ọ̀tá tí wọ́n lè bá mú, àwa náà tó wá rìn lágbárin wọn, ọ̀tá tiwa àti tiwọn tó wá jẹ́ dọ́bùdọ́bù. Aláwọ̀ ní ìwọ ọmọ tó ṣe wípé ọdá àwọn ọ̀tá bàbá ẹ̀mà ó tún lọ ṣe lẹ̀mọ́lẹ̀mọ́ pẹ̀lú àwọn ọ̀tá òbí rẹ̀, àwọn ọ̀tá yìí náà ni ó padà pa ẹ́ dànù. Jẹ́mìrì àbúwọ́ta mọ́sàtọ́ tọ́rọ ìnáwó. Kódà ẹlòmí wọ́n ní kódà inú tẹ ma bí wọn ni bóun bá wọ Instagram ọ̀tẹ̀ yìí ni, bóun bá wọ WhatsApp ọ̀tẹ̀ yìí ni, bóun bá wọ TikTok ìwọ̀n tí wọ́n sì ń wí èmi kankan mọ́ wà mẹ́, èmi kọ́ mọ́ ọ̀pẹ́rẹ́tì èmi kọ́ mọ́ ọ̀pẹ́rẹ́tì TikTok ní ọ̀pẹ́rẹ́tì ó ní gbogbo kò síbi tẹ́ẹ̀tì ní máa rí. Ọ̀nà wo ni wọ́n lè gbé gbà tí wọ́n fi ní rí òun mọ́? Àfáà ni o, wọ́n sọ̀rọ̀ tó pọ̀, wọ́n sọ̀rọ̀ tó pọ̀. Ó lè máa bẹ́lò bí ìjà pé kí lè tẹ̀lé lò lágbájá. Lágbájá lè kàn ní. Ẹ dákun, ṣé ni mo ní káwọn èèyàn máa lò mí? Àbọ́lọ́run tọ́lọ́run ọba ọ̀fẹ́ kí yányán tán. Gbogbo wa láti múra láàmà kíra wa, láàmà họ́gì ara wa, àmà pẹ́kì ara wa, àgbákò àtolórí burúkú sílẹ̀ lórí. Mo fi ní spáàmù ọ̀tẹ̀ àti òfò ni wọ́n fi bí ọmọ ìyá ìlòmí. Ṣe bí ọmọ kan ní ṣerere lónìí ìtàdá lóhùn yìí. Ọmọ kan ní. Ẹ wà rí àwọn èèyàn àbábẹ́ tí ń lọ tẹ́ ń bọ̀ yẹn, ẹ má dára ká ìbí ṣe ṣùgbọ́n náà bí káyí máa lọ. Ẹ sì ti kì mí dáadáa. Mo sì gbádùn agbádá rẹ̀ yìí dáadáa. Ó dàbí ilé sókè kọ yíyan dáadáa báyìí. Káwọn ọ̀tá rẹ̀ ó ṣe èrè wọn kó. Ìtí ń bí wọn nínú náà nù ní. Má bí inú ọmọ ìyá rẹ̀ mọ́kọ́ má bá pàdé ìbínú Ọlọ́run. Má pẹ́gùn ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn mọ́kọ́ má bá pàdé ẹ̀sìn Ọlọ́run. Torí jọ́tọ̀ ọba ń ṣerí ibú lọ́wọ́ yóò dùn lórí social media, jọ́tọ̀ ọba ń ṣorí ibú yóò máa dùn òun wá followers, ó padà rí follow tó fi kú. Níbi ìsọkúsọ, níbi ìbàjẹ́ ọmọ làkejì rẹ̀ ẹjọ́ máa jẹ, ẹjọ́ máa mú, ẹjọ́ máa ná, ẹjọ́ máa lò. Irú bó ti yẹ mọ̀ bá rákò yìí nìsìn, Ọlọ́run ló mọ èèyàn tí ó sọ pé ọ̀tẹ̀ ò ní wá. Mo já olórí burúkú rẹ̀ ní ọdún. Gbogbo wọn tó ti rò pé mi ò ní wá, kọ́ máa mọ̀ pé ọ̀sínwó ènìyàn ni ọ́. Ọ̀sínwó ènìyàn. Ṣé mo bá rákò wá kéré lọ́dọ̀ ọ̀tẹ́ ni? Tọ́ bá tí máa gbọ́ dákùn máa gbọ́. Máa gbọ́. Etí rẹ̀ kàn tóbi lásán ni kìí fi gbọ́ nǹkan tó dùn. Mo wá dùn ọmọ ìyá mi nínú. Má fojú di ẹni tí ń bẹ lẹ́yìn tó rọ́ màdájọ́ wọ̀n lọ́wọ́ ń gbé ní fẹ́lómí náà lọ́la kẹ. Gbogbo ẹni tí ń bá ń saburú, máa saburú bọ́ bá yíyọ aburú ṣe. Táwọn èèyàn mọ̀ pé aláburú ni ọ́, Ọlọ́run padà fi ọ́ hàn síta gbágbájọ́ kan tásìrí rí ó tún tí ò sẹ́ni tí ó kò mọ́ láyé. Àbáwá barista Àyìndé, ọlọ́mọ́sà bá wa lékún àlìkìyámọ̀ ẹ̀sàmì. Ẹ dákun ẹ̀sàmì dáadáa. Ọlọ́run kó là wá lọ́wọ́ gbogbo àwọn aláburú ayé. Èmi sì ni wọ́n fi mí dógò ní o. Jẹ́jẹ́ wàláhì gbogbo àwọn tí wọ́n lọ, gbogbo àwọn tó bí wa tí wọ́n lọ, gbogbo wọn tí wọ́n lọ bí wọ́n ti lọ wọn àmà àgbàdájọ́. Àmá wa dákù yí, ẹni ọba lọ́wọ́ fìtínà wa, Ọlọ́run halaka rẹ̀. A mẹ́lẹ́ kò sí fìtínà kan.
ibi òsì náà ló ti ń ṣe gbogbo nǹkan. ẹni tí ń bá gbámú níbi rédèrèdè tó ń ṣe tí wọ́n bá mú ẹ lágábá yìí ọlọ yẹnyẹnu ni àwa kọ́ ní kékeré ọwá dàmú láàyè asọ́sí wà lára àwọn èèyàn báyìí ọlọ́run jẹ́ ní kí má ti ìfitọ̀ òun yẹn hàn lóòyẹ̀ báyìí lẹ̀ jẹ́ ìlòmí oṣù gbẹ̀ èyí tó ṣe pé kìí ṣe bọ́ọ̀tì ẹ̀ tó gbó staircase lift ni ó gbé ẹ lọ ṣọ́ọ̀rọ̀ ní wà ní gẹ̀ nídìí Al-Kùránì tó yẹ kínú rẹ̀ ọmọ dùn sí àfá ló yẹ kínú rẹ̀ ó dùn sáàfẹ́ ẹgbẹ́ rẹ̀ tí ń sòrí rẹ̀ ó yẹ kó mọ̀ pé yọkàn tọ́nù ń bọ̀ wá kan òun náà nìyẹn náà báyé ń gbógun ẹ sáàmà wà rẹ̀ o báyé dìtẹ̀ ẹ sáàmà wà rẹ̀ ẹ̀gbọ́n ni abẹ́ ẹ̀gbọ́n ni ṣé ẹ̀gbọ́n dáadáa ni báyé ń gbógun ẹ sáàmà wà rẹ̀ o kọ́rọ̀lá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni mọ̀ wọ́n ti jọ lókè báyé dìtẹ̀ ẹ sáàmà wà rẹ̀ báyé ń gbógun ẹ sáàmà wà rẹ̀ o báyé ń dìtẹ̀ ẹ sáàmà wà rẹ̀ mo bá gẹ́rẹ́ mi létí yókù ni àbáfàbọ̀ fún níṣẹ́ ìlójú àbáfàbọ̀ fún níṣẹ́ o ẹ̀dàpẹ́ má ti mọ́ owó ètò gbọ́nà fọwọ́ báyé ń gbógun ẹ sáàmà wà rẹ̀ o báyé ń gbógun ẹ sáàmà wà rẹ̀ o báyé ń gbógun ẹ sáàmà wà rẹ̀ o báyé ń dìtẹ̀ ẹ sáàmà wà rẹ̀ àbáfàbọ̀ fún níṣẹ́ o ó ti dá mi lójú iṣẹ́ ọwọ́ ẹ̀dá ní òkèdà láàyè báyé ń dìtẹ̀ ẹ sáàmà wà rẹ̀ báyé ń gbógun ẹ sáàmà wà rẹ̀ o báyé ń dìtẹ̀ ẹ sáàmà wà rẹ̀ àbáfàbọ̀ fún níṣẹ́ o ó ti dá mi lójú iṣẹ́ ọwọ́ ẹ̀dá ní òkèdà láàyè báyé ń dìtẹ̀ ẹ sáàmà wà rẹ̀ tẹ́ bá ti rẹ́ni tó dákẹ́ tí ó wí ọlọ́tẹ́ ni ẹ báyé ń gbógun ẹ sáàmà wà rẹ̀ olóòtúbọ̀ àbábọ̀ oníṣẹ́ ògbó ti dá mi lójú iṣẹ́ ọwọ́ ẹ̀dá ní ọ̀bẹ̀ dára báyé ń dìtẹ̀ ẹ sáàmà wà rẹ̀ bàbá wà rẹ̀ báyé mi bá ṣeré ògbìgbà láyé aláwòrà ògbìgbà tí gbà láyé láyé aláwòrà ògbìgbà tí gbà láyé máa ṣeré láyé mi máa ṣeré láyé mi máa ṣeré láyé mi máa ṣeré mi ò ní ṣèkà lọ́rùn mi ò ní ṣèbàjẹ́ ọmọ làkejì máa ṣeré láyé mi máa ṣeré mọ́bọ̀ ẹ̀ sáwà òwúwa àgbà olówó